so mo jẹ́ mùdírù pẹ̀lú wípé ọba Ìlọrin wá ṣètò bàbá ok Hájì Ádámọ̀ ti kú ta ló tún kú ń bẹ̀ kò séèyàn ń bẹ̀ mọ́ kò sí mímọ́ ń bẹ̀ mọ́ kò sí nǹkan kan ń bẹ̀ mọ́ so hùjúmù yẹn wọ́n rọ kiri ká Markaz láti wò ó wá mú wípé àwọn tó ń retí pé kíní wọ́n wá rí fọ́tò mi Markaz táwọn ti lérò yìí pé yóò tẹ̀rì yẹn àwọn ò ní gbórúkọ ẹ̀ mọ́ yẹn Ọlọ́run wá nọ̀rú ẹ̀ padà. ìnàró tọ́lọ́run nọ̀rú ẹ̀ padà àṣà ti lérò yìí pé kíní kan kò ní sí nǹkan kan bẹ̀ mọ́ ìwọ tún á dìde ìwọ máa wá ṣe kíní lọ ẹja máa àtàkì ẹ̀. kí ni mo ṣe fún ẹnìkan owó wo ló dìjọ dà á pọ̀ tí mo gba owó ẹ̀ ìyàwó ẹ̀ wo mo gbà àbí mo ní kó má jẹ́ èèyàn mọ́ ni so ìyẹn nígbà tó lè já sí pé èyàn ò kàn mí ibi ààyè yìí kí n dáàbò bò ó ní ò bá bú mi ò bá ṣe kí èmi ò yà sí ààyè yìí ìmọ̀ ni ìmọ̀ yẹn la gbọ́dọ̀ mójútó ìmọ̀ tá a gbọ́dọ̀ mójútó yẹn òun ni priority lọ́dọ̀ mi so arábítà mo dẹ̀ mọ̀ pé bàbá ló dá a lẹ̀ amẹ́nìkan kì í jáwádé wọ́n wá pe àwọn àfáà ìrìn tí bàbá rìn tẹ́ni tó ń wà wọ́n jọ náà bàbá ìmáàmù Ẹ̀gbá lénìí àwọn ni wọ́n ń wà wọ́n jọ náà tí wọ́n fi lọ gbogbo ilẹ̀ Yorùbá owó wọn ni wọ́n ná ìnara wọn ni wọ́n ná àlàáfíà wọn ni wọ́n ná so wọ́n fi pe gbogbo kálukú alhamdulillah in da'awna fa ajabtum falakumul fadlu alayna wa in da'awna fa abaytum raja al fadlu ilayna wọ́n dá bàbá lóhùn so dídá bàbá lóhùn yẹn ni rábítà fi wà so mo fi wá wò pé ìyẹn náà mo ti mú mọ́ṣẹ́ ní tí bàbá dálẹ̀ kò gbọ́dọ̀ parẹ́ bí Markaz ò ṣe gbọ́dọ̀ parẹ́ bẹ́ẹ̀ nìyẹn náà ò ṣe gbọ́dọ̀ parẹ́ so àwa bẹ̀rẹ̀ gbogbo wọn ń dájọ́ wọ́n ń ṣe kinní yẹn wọ́n ń dà à ń dà níbẹ̀ dídájọ́ ààwẹ̀ táwọn wí wọ́n yan mufti níbẹ̀ àwa yan mufti mo rí àwọn
ojúmu káàkiri kíní kan so alhamdulillah ẹni tí ò mọ mọ́ ṣe dálẹ̀ tí ò sí ń bẹ̀ tí ò kópa ń bẹ̀ tó fẹ́ máa dá sí tó wá sọ̀rọ̀ ẹ̀ dọ́tọ́rítì mo dẹ̀ sọ wípé wá gbogbo ẹgbẹ́ tó ti wọ̀ rí à ń ṣe mss à ń ṣe kinní kan gbogbo ẹ̀ ló dàrú rábítà yóò ìṣẹ́gbẹ́ tí wọ́n ń dàrú. So ìyẹn àwa gbé bẹ́ẹ̀ yẹn a fi àwọn gbìyànjú tí mo ti ṣe lórí wípé gbogbo ká ṣọ̀kan yìí wọ́n ti ṣe gbìyànjú tó pọ̀. Sultan mọ̀ mí dáadáa. Lórí èyí tí bàbá wí pé kájọ́ kan làwa ń ṣe. Ìgbà tó jẹ́ sultan ọlọ́run kádàrá yìí pé ó lọ Mọ́kà. That's 2006. So èmi náà wà nínú Federal Amirul Hajj. Professor Galadanchi and Professor Galadanchi bí nǹkan náà ló ń jẹ́ Gbandu, Professor Gbandu. Professor Gbandu ó tẹ̀lé Sultan wá àwa jókòó ń bẹ̀ aláàjì bí ó bá kú ọlọ́run fọ̀run kẹ́ wọn èmi báwo la ṣe fẹ́ mú àwẹ̀ lọ́dún yẹn. That is 2007. Àwa rọra jókòó àṣekínní àní ẹ̀yin báwo lẹ ṣe ń kà báwo lẹ ṣe ń kà wọ́n láwọn ka ṣàbánu àwọn ó di 27. Okay. Ṣàbánu tiwa náà di 27. Kí wàá ló ṣe tó yẹ pé báwo lẹ ṣe mú ààwẹ̀ ló wá ní táwọn bá ti ń kà á bọ̀ táwọn bá dórí Ṣàbán àwọn á dá dúró àwọn máa retí rírí oṣù àwọn ò ṣe bẹ́ẹ̀ o. وإن غم عليكم فاكملوا العدة 30 يوما. So bá ṣe mú rí mo ṣàlàyé fún ọ. So àwa ti mú kalẹ̀ o níjọ́ báyìí la máa bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn láwọn ò mú kalẹ̀ àwọn máa lọ wà ní làbá fi dìde ìjókòó yẹn ìbẹ̀rẹ̀ àwẹ̀ ó wá yàtọ̀tọ̀ pẹ̀lú ìgbìyànjú tá a ṣe yìí. So
ìgbà tí kálukú bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ àwọn ok ọ̀dà tí àwọn bá ṣe gbìyànjú lẹ́ẹ̀kan tó bá tún mú kíní tí ó bá kọsẹ̀ tí gbìyànjú yẹn ò yọrí kò ní kó má tún ṣe tó bá dọdún tó ń bọ̀ á tún ṣe. ìgbà tọdún yẹn ó tẹ̀lé àwa pàdé ní Premier Hotel nìbàdàn communication ń lọ láàrin àwa pẹ̀lú Sultan especially èmi ọ̀rọ̀ tí mò ń sọ lọ anybody lọ bí Sultan o kì í ṣe irú yẹn nìkan ni mo tún ti ṣègbìyànjú ẹ̀ kì í ṣe lórí ọ̀rọ̀ ara àwẹ̀ nìkan tí mo ti bá Sultan tàti jọ sọ̀rọ̀ so àwa pàdé ní Premier Hotel nìbàdàn àwẹ̀ tẹ́ gbà ńlá sí à àwẹ̀ yẹn ò tú o fún Dubai àwọn ní kò true kí n la fi ń wọ̀n mo bá mú ìwé kan jáde ìwé yẹn àwọn morosid dẹ̀wùlí tí wọ́n sọ pé ok ìjọba ìlàwẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ó sọ fún wọn pé òun ni mọ̀múdání ó dẹ̀ confirm pé Saudi for the past 50 years sígbà tá à ń sọ̀rọ̀ yẹn wípé ó máa ń ṣe wíwọlé àwẹ̀ àti àwọn mọ̀rọ́sídù tí mo wí ọmọ Lárúbáwá náà ni wọ́n but àwa tá à ń sọ̀rọ̀ yìí ní kíní wọ́n á kà wá sí amateur astrologers àbí astronomers amateur ni wọ́n máa kà á sí àwọn yẹn professional ni wọ́n ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ gidi ni tán dẹ̀ ní takhasus lé lórí so mo bá sọ ní ẹ̀yìn Sultanu ambe ẹnìkan fẹ́ máa tapẹ́rẹ́ pé kíní Abdulrahman Ahmed Ansarudeen ọ̀hún ni ẹ̀mí mọ̀ ń wò wọ́n rí pé èmi ṣe kíní nínú àwẹ̀ yẹn mo firework mo á sọ fún mi pé firework inú èmi pẹ̀lú ẹ̀ ta ló ń ṣe firework o ní nọ́mbà mi mo ti àìmọye ìgbìyànjú ni mo ti ṣe èmi àti ìmáàmù Nawarudeen tó padà di ìmáàmù Rahman ní Ìkẹjà ìgbà tó wà Nawarudeen Tẹ̀jídí ní ìgbà tó wà Nawarudeen yẹn àwọn máa ń lọ gba kínní ní Òṣòdì meteorological department àsìkò tó ṣú ó lé àsìkò tó ṣú ó wọ̀kùn àsìkò tí ó faces òṣùpá kínní yẹn ó máa ṣe wọ́n á dẹ̀ gba rìpọ́ọ̀tù ẹ̀ 5,000 ni èmi mò ń yọ owó lápò ara mi tí mo fi ń ṣe kì í ṣe kíni mo pè ẹ́ sínú ẹ̀ mo pè ẹ́ síbẹ̀
kí ló ṣe ó wá dé ta nísìnyí wọ́n á sọ pé firework ta ló ń ṣe firework inú èmi àti ẹ ọ̀rọ̀ ṣá lọ bẹ́ẹ̀ àṣà ṣẹ̀tù kí ni wọ́n ń pè ń bẹ̀ yẹn ni sultanu ti sọ pé ok nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé ẹ jẹ́ ká ṣe geopolitical zone tí Nàìjíríà wà ká fi pín bẹ́ẹ̀ so lẹ́kọ̀ọ́ ń bì òun ó ra binocular tá a máa fi wá oṣù òun ra kọ̀ọ̀kan sí geopolitical zone kọ̀ọ̀kan so lọ́ba ṣe Professor Gbàdàmọ́sí lẹ́kọ̀ọ́ ń bì a máa ń lọ jókòó ṣe meeting àti Abdulrahman yìí ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò ní lè máa wá sẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà tó bá di alẹ́ ẹjọ́ tẹ́ fẹ́ máa wà ẹ jẹ́ a yan committee group tó máa lọ ṣe ìrìsọ́ọ̀dù oṣù yìí àwọn èèyàn ni wọ́n lọ ṣe kíní wọ́n yan gbogbo kíní yẹn èmi náà fọwọ́ sí mo sì yàn láti MARKAZ ń bí kó máa tẹ̀lé wọn kó máa ṣe follow up kí n máa fi gbọ́ report tó ń lọ pẹ̀lú gbogbo kíní yìí àwọn kọmitì yẹn ibi tán gbé báyìí náà kó là yẹn sí àmọ́bẹ̀dẹ̀ ní. àwọn kọmitì yẹn àrójútu wọn dè ní. ok ìrìsọ́dù fálákì taari àwọn yẹn wọ́n ní irinṣẹ́ tó yàtọ̀ sí binocular yìí because mo ti lọ sí Sultanate Aman èmi pẹ̀lú mufti Sheikh Abdulrazak Ìṣọ̀lá Abdulaziz tilẹ̀ Yorùbá lájìjọ lọ fọ́tò kan wà tá a yà gbogbo bí wọ́n ṣe ń wo oṣù tá a ṣe ń ṣe kínní ibẹ̀ mo ti yà wọ́n gbé maṣíìnì kalẹ̀ tá a fi ń wo sánmọ̀ tá a fi ń wo oṣù tá a fi ń ṣe kínní mo ya gbogbo Abdulrazak náà yà wọ́n yà á nígbà tó náà ṣe èmi náà wọ́n yà mí so mo ní fọ́tò yẹn lọ́wọ́ òun náà ní fọ́tò yẹn lọ́wọ́ àwọn tá à ń wí àwọn méjì ni lọ́tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni wọ́n wà papọ̀ òde yìí òun ìyẹn ó nìkan ẹnì kejì mi ìrántí orúkọ ẹ̀ òun ló ní moon sighting website so òde yẹn òun náà ní website so website yẹn ó sọ exactly níbo lòṣùpá wà so possible láti rí àbí ò possible
àwọn á ní pé ok a connect kíní èmi iṣẹ́ mi pọ̀ but Haji Sheikh Abdulrazak yẹn ó rí àyè dáadáa. mufti ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni mufti ilẹ̀ Yorùbá òun ráyè dáadáa. ó rà máa gbẹ́ pé mùtámẹ́rù mi tún wà níbì kan yóò tún lọ. àwọn mi pé wọ́n ní ṣíà ni pé ṣíà lájìjọ́ ó fẹ́ sọ mí nù ní ẹ dákun ẹ fa àwọn ẹ̀yìn ńlẹ̀ àwọn tí ó ríran. so bá di pé àwa but kíní wẹ́bsáìtì yẹn mo ní kọ̀ǹpútà ń gbà yẹn dáadáa yóò sọ tí wọ́n bá ti gbé sí báyìí ìlú báyìí ó lè róṣù ìlú báyìí kò lè rí ìlú báyìí kò ní rí ìlú báyìí kò tiẹ̀ ní hàn rárá ń bẹ̀. ẹjẹ́ a máa tẹ̀lé gbogbo orú báyìí ó ti fi hàn wá Ọlọ́run sì sọ pé a lè lu àwọn mímọ̀ ìràwọ̀ yìí kí a fi nínú Al-Qur'an tó sọ pé illa bishikil anfus ويحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغ إلا بشق الأنفس وبالنجم هم يهتدون. so ìyẹn nǹkan tá à ń ṣe ń bẹ̀ tá à ń lò ń bẹ̀ ibi tí mo fẹ́ lọ tí mo dẹ̀ fẹ́ fi ọ̀rọ̀ yẹn gúnlẹ̀ sí ní pé ṣé fẹ́nú là ń lò ní ṣé mímọ̀ là ń lò bẹ́ẹ̀ ni mímọ̀ nìyẹn tá à ń lò yẹn pẹ̀lú àwọn ọ̀dí àti ijtihad là ń kó sí là ń lò ẹnìkan ò lè jókòó sí kọ̀rọ̀ kan kọ́kàn máa wá sọ wípé kọ́ máa dájọ́ pípa lórí kíni àbáwọn kan tí ó jókòó síbi ó lè ṣe ijtihad ẹni àìlè ṣe ijtihad yẹn yá ju ọ̀rọ̀ lẹ̀ fáwọn tó lè ṣe kí wọ́n ṣe má fọ́ọ̀sì wa wípé ẹ gbọ́dọ̀ tẹ̀lé lágbájá. فإذا لم تر الهلال فسلم لأناس رأوا بالأبصار أبصار làwa fi rí. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn kọ́. وإذا لم تر الهلال فسلم. ìwé orí yájú ọ̀rọ̀ lẹ̀ kó gbà fún àwọn tó já sí pé wọ́n rí. لأناس رأوا بالأبصار. ó ní ẹ. ó ní mímọ̀ ó kí ló ń ta pẹpẹpẹpẹpẹpẹ káṣá yìí pé mò ń sọ̀rọ̀ káṣá yìí pé mò má sọ àwọn èèyàn nù. ìgbìyànjú nínú ẹ̀sìn Ìsìláàmù yìí èèyàn tún máa fi gbọ́ okùn sí ni. bẹ́ẹ̀ ni èèyàn fi jẹ̀yà. àlékún gẹ̀ fún bàbá Mawlana Sheikh Adam. bisimilahi kul huwallah. bismillahir rahmanir rahim kul huwallahu ahad Allahu samad
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. bàbá Mawlana Mudirul Markaz الله حياته وصلاه. àlékún ìṣọ́ Ọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run máa fi bá yín lò. laqad ja'akum li'ilafi ma'uzatan surat al-ikhlas. جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أقامهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله